Ìmọ̀ye ìgbésí ayé ènìyàn jẹ́ nǹkan gbòógì àti dídá ẹ̀mí aláìṣẹ̀ légbodò. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ eléyìí tí ó tóbi nínú ẹ̀sìn Islam. Gẹ́gẹ́ bí àgbà wa nínú Al-Quran eléyìí tí ó wí pé ẹni tí ó bá dá ẹ̀mí kan légbodò ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó pa ìran kan rẹ́. Bẹ́ẹ̀ sì ni ẹni tí ó bá yẹ ẹ̀mí kan àfiwé rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ irun ni. Sheikh Ahmad Abdulsalam Ìpamọ̀rẹ́ òun ló fi ìdí rẹ̀ múlẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ààwẹ̀ Ramadan eléyìí tí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú ṣàgbékalẹ̀ rẹ̀. Fatima Hassan bá wọn pèsè níbi ayẹyẹ náà eléyìí tí ó wáyé ní mọ́ṣáláṣí gbogbogbò ti ọba Síkírù Adétọ̀nà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ rẹ̀ ti ààwẹ̀ Ramadan ti mọ́ṣáláṣí gbogbogbò ọba Síkírù Àwùjalẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú ní ìrántí màmá wa olórí Wúlẹ̀mọ́tù Ajíbàbí Adétọ̀nà ẹni tí ń ṣe ìyá ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti Akilẹ̀ Ìjẹ̀bú. Àkọ́rí ètò náà ń jẹ́ ojú tí ẹ̀sìn Islam fi wo pípa àwọn aláìṣẹ̀ eléyìí tí olùkọ́ni Sheikh Ahmad Abdulsalam Ìpamọ̀rẹ́ ṣàlàyé rẹ̀ ó sì tàn mọ́lẹ̀ sí ìwà àìtọ́ àti gbígba ẹ̀mí ẹ̀dá mìíràn. Sheikh Ìpamọ̀rẹ́ sọ̀rọ̀ nípa ojú tí Islam fi wo dídá ẹ̀mí àwọn aláìṣẹ̀ légbodò tí ó sì ṣàfihàn oríṣiríṣi ẹ̀rí láti inú Al-Quran àti Hadith Ànábì Muhammad. Kápá àyàn ò dáa. Wàhálà tí ó wà lára kápá àyàn òun náà ní gbogbo ohun tá à ń rí lórí ilẹ̀. Kò sí ní tí ń jẹ́ yẹ̀pẹ̀ lórí ilẹ̀ tẹ́lẹ̀. Pípa tí wọ́n ti kọ́kọ́ pa èèyàn ló mú iyẹ̀pẹ̀ jáde. Wàhálà tá à ń rí nínú ayé náà nìsín ká máa pa àyàn. Ayẹyẹ náà gbàlejò àwọn ọ̀tọ̀kùlú ènìyàn tó fi dórí olórí Ọláyínká Adétọ̀nà ẹni tí wíwá rẹ̀ buyì kún ayẹyẹ náà. Imam àgbà Akilẹ̀ Ìjẹ̀bú Sheikh Miftahudeen Gbádégẹṣin Àyànbádéjọ buyì kún ayẹyẹ náà pẹ̀lú ọ̀rọ̀ ìrírí àti ìtọ́sọ́nà wọn. Àwọn ọ̀tọ̀kùlú mìíràn tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ náà wọ́n sọ̀rọ̀ nípa pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ náà. Àwọn àlejò náà tún gbóṣùbà fún ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ fún ìrànlọ́wọ́ gbogbo ìgbà fún ayẹyẹ ẹ̀sìn Islam. Kí bàbá má ti lọ, the work is still going to do for us. There are still many of them, so we pray that Baba will still stay with us for many more years. Ramadan lecture tó wá ṣe ń bí ilé ni inú mi ti ẹ̀dùn pé èrò pọ̀ wọ́n jẹ wá wọ́n dẹ̀ náwó wọn nára àtàlẹ́ ayélujára. Ìpinnu mọ́ṣáláṣí gbogbogbò tí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ní láti ṣàgbéga ìmọ̀ ẹ̀sìn ìbuyìkún ẹ̀sìn àti ìrírí sí ìgbésí ayé àwọn agbègbè eléyìí tó jẹ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Adétóyè Adébẹ̀rù ló ṣe àtúpalẹ̀ ìròyìn.